ẹ̀yin ọmọ Yorùbá àtàtà, ní tá a mọ̀ la mọ̀ o, kò sẹ́ni tí ò mọ̀ pé ẹni tí ń sin gbà ò lówó lọ́wọ́. Tá a bá dẹ̀ ní ká ki ẹrú, inú ẹrú á bàjẹ́. Mo fẹ́ pàkíyèsí wa sí àwọn nǹkan kankan níbi tí ọ̀rọ̀ ilé ayé ń lọ àti ibi tí ọ̀rọ̀ ìran ọmọ Yorùbá ń lọ. Ó yẹ ká jára wa ní ọgbọ́n o, ká dẹ̀ pe àró àti ọ̀dọ̀fin inú wa. Torí pé kí ni? Omi ti fẹ́ máa tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu. Bẹ́ẹ̀ ni, wọ́n dẹ̀ ní bá à tiẹ̀ sòòṣà rí, à á sòóṣá. Àbúrò lorún jẹ́ fúnkú, bá à bá kú rí a sùn rí. Orun tẹ́ ẹ̀ ń wò yẹn, àbúrò ló jẹ́ fúnkú. Orun téèyàn sùn tí ò jí mọ́ iná ń pè níkú. Bẹ́ẹ̀ ni, ẹ jẹ́ ká fi ọgbọ́n kún ìgbàgbọ́. Torí pé kí ni? Àwọn ẹ̀sìn àtọ̀húnrìnwá ó ti kó bá wa láwọn agbọndọn kan. Ara ẹ̀ náà ni gbogbo rọ̀tìrọ̀tì tí ń ṣẹlẹ̀ yìí. Abẹ́ ẹ̀sìn yìí náà là ń gọ sí tá a fi ń ṣera wa ní ṣùtá. Abẹ́ ẹ̀sìn yìí là ń gọ sí tá a ti ń jara wa lólè, tá a ti ń lura wa ní jìbìtì. Abẹ́ ẹ̀sìn yìí là ń gọ sí tá a ti ń ṣe àwọn iṣẹ́ ibi lóríṣìíríṣìí. Nígbà ayé àwọn bàbá wa, bá a gbọ́ nínú ìtàn báwo ṣe ẹ̀ tí ì wáyé ńgbà yẹn pé téèyàn bá ń ta ọjà, tó bá kó ọjà yẹn tó kó sírònà, iye tí ń bá ń tà á yóò fi síbẹ̀. Àwọn èèyàn tí sì ń kọjá lọ, wọ́n sì máa rà á, wọ́n dẹ̀ máa fowó síbẹ̀. Kódà èyí tó bá jẹ́ pé ó tó fi síbẹ̀ yóò tún mú chéńjì, kò ní mú chéńjì yẹn ju iye chéńjì tó yẹ kó mú lọ. Ẹ wò gbà yẹn. Gbogbo ìgbà tá à ń sọ yìí, àwọn ẹ̀sìn àtọ̀húnrìnwá yìí ò tí ì wá o. Nǹkan kan tẹ́mi bìlífù ni pé kò sí ẹ̀ṣẹ̀ nínú ẹ̀sìn ìṣẹ̀ṣe. Ẹ̀ṣẹ̀ tó wà ńbẹ̀ ni pé má bà tọmọlàkejì jẹ́, má ṣèkà fọmọ ẹnìkankan. Ṣùgbọ́n tó bá jẹ́ pé tọ̀, o rẹ́ni tó nílò ìrànlọ́wọ́, bóyá nípa àìlera ara, o sì rànlọ́wọ́ fún un, kò sí ohun tó burú níbẹ̀. O rẹ́ni tó nílò ìrànlọ́wọ́ tó wà nínú ewu, bí irú èyí tí àwọn ajínigbé tí wọ́n gbé àwọn ọmọ tí ò mọ́wọ́ tí ò mẹsẹ̀, tí wọ́n gbé wọn lọ sínú igbó àìfojúrí láti bí ọjọ́ mọ́kàndínlógún lénìí. Irú àwọn ìrànlọ́wọ́ bẹ́ẹ̀ yẹn, kò sí nǹkan tó burú níbẹ̀. Ẹ sọ fún mi, kí ni wọ́n ń pè ní ìṣẹ̀ṣe gan? Àáfàá tó délé lékulẹ́ja tó ní ẹ fún mi ní ọ̀gààyè, ẹ fún mi ní ìgbéèlápọ̀, ẹ fún mi ní ẹrù alamọ, ẹ sọ fún mi, sọ fẹ́ lọ fi ọ̀gà, sọ fẹ́ lọ fi fọ́kọ mu ni? Àáfàá tó dá àwọn ọmọ ilé kéwú sí gbòòrò tó ní kí wọ́n máa pa aláǹgbá káàkiri, kán máa pa aláǹgbá pọ́n lórí, tó ní kí wọ́n máa pa káàkiri. Ẹ sọ fún mi, ṣé China làáfàá ti wá ni, sọ fẹ́ bọ aláǹgbá jẹ ni? Ebi aláǹgbá náà wọ́n fẹ́ jó nǹkan kan mọ́ nǹkan kan ni tí ó sọ di lúbúlúbú ojú ọlọ. Ìṣẹ̀ṣe kan ò jù báà náà lọ. Ìtẹ́ ń pè ní ìṣẹ̀ṣe kan kò jù báà náà lọ. Kí wá ló dé tá à ń tanra wa? A kàn ń tanra wa ni. Tèmi ni pé má ṣèkà, má bà tọmọlàkejì jẹ́. Ìyẹn Ọlọ́run ò fẹ́, Elédùmarè náà ò dẹ̀ fẹ́. Ṣùgbọ́n tó bá rí nǹkan tó lè fi dáàbò bo ara rẹ̀, lẹ́yìn Ọlọ́run náà ni o. Ẹ má sì mí gbọ́ o, n ò ní kò sọ́lọ́run. Èyí tí mo dẹ̀ ń sọ yìí, èyí tó bá wúlò fún ọ nínú ẹ̀ ni kó o mú. Tí ò bá wúlò fún ọ, wọ́ fídíò yẹn sókè, máa bá tiẹ̀ lọ. Torí pé kí ni? Bákan náà là á sùn, ọ̀tọ̀ọ̀tọ̀ làlá tá á lá. N tó kọjú sẹ́lòmíì, ẹ̀yìn ló kọ sẹ́lòmíì bí ìlú gángan. Àwọn onílàákàyè àtàwọn olóye ni mò ń bá sọ̀rọ̀. Àbí wòlíì olórí ìjọ tó ní tọ̀, ẹ fún mi ní mí ọjọ́, tó délé lékulẹ́ja tó ní ẹ fún mi lóbù òtóyọ̀, ẹ fún mi lówó ewé àjẹ́ ọ̀bàlẹ̀. Ẹ sọ fún mi, sọ fẹ́ lọ fìyẹn ka sáàmù ni? Ẹ jẹ́ ayé tanra wa. Kí là ń bá kà? Ẹ̀kọ́ ọ̀kọlà ewé lọ́kọlà fẹ́kọ. Débi wípé ní ilẹ̀ tèní tó mọ́ yìí, tẹ́ ẹ bá ṣàkíyèsí, ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ nowadays youth wọ́n ti ń pọ̀ nínú ìṣẹ̀ṣe ju títa tẹ̀yìnwá lọ. Torí pé kí ni? Bí àwọn ẹ̀sìn àtọ̀húnrìnwá yẹn, táwọn ọmọ yẹn lọ, wọ́n ti ń bá irọ́ pàdé lóríṣìíríṣìí. Olórí ìjọ tó lọ sọ́dọ̀ babaláwo kọ́ bóun ṣògùn awórò. Ẹ sọ fún mi, níbo ló lọ yẹn? Ìṣẹ̀ṣe kan ò jù bá ń lọ. Àbọ̀ olórí ìjọ tó lọ béèrè fáfọ̀ṣẹ tí fi ń bọ́ ọmọ ìjọ sọ̀rọ̀. Àbẹ́lẹ̀ àpupa lẹ́rà o, ẹ̀ẹ́dẹ̀ kọ́kọ́ sọ 2 million. Yóò sanwó tán kí iye rẹ̀ tó sí. Sóhun ni àbí túláàsì? Ẹ sọ fún mi. Bákan náà, àwọn tó já àwọn olórí ìjọ kọ̀ọ̀kan, tó já àwọn olórí ìjọ ńláńlá láwọn ìjọ tá a lá dá sílẹ̀ yẹn,
tí wọ́n ń lọ síwájú tí wọ́n ń lọ sẹ́yìn tí wọ́n ń kó security sẹ́yìn àwọn security tó ń sọ wọn yẹn ṣe rò pé wọ́n yá ìbọn tí wọ́n gbé lọ́wọ́ yẹn ni nìkan ni àgbẹ́kẹ̀lé wọn tí wọ́n lórí táwa ń tanra wa láwọn tí ń pera wọn lórí ìjọ yìí gan-an àwọn tí wọ́n ń sọ wọn láwọn tó lè di wọn àwọn tí wọ́n ń gbé wọn tẹ̀lé wọn tí wọ́n ń saláàbò lórí wọn ṣé wọ́n lóò pé ìbọn tí wọ́n gbé lọ́wọ́ nìkan tí agbófinró mi bá bọ́ aṣọ ìjọba tó bá bọ́ sílẹ̀ tẹ bá rí tó wà nísàlẹ̀ aṣọ rẹ̀ ẹ mọ̀ yìí pé ìṣẹ̀ṣe làgbà lóòótọ́ a kàn ń lo pákéjì a kàn ń tanra wa ni àbáwọn ọjọ́ tí wọ́n pe ọdẹ kó àwọn báwọn sọ chọọchì torí àwọn dúkìá tí wọ́n ní níbẹ̀ wọ́n mọ̀ bá jí gbé ṣé ọdẹ tí wọ́n sọ chọọchì ṣé psalm 23 ní ń kà síbẹ̀ olúwa ni olùṣọ́ àgùntàn mi ní ń kà kí wàá là ń tanra wa fún ẹ mọ̀ ṣèkà ẹ mọ̀ dúró débi wípé àwọn nǹkan àbáláyé yìí àwọn bàbá tó kọjá lọ yẹn òmí ń bẹ tó jẹ pé nǹkan nínú nǹkan ara àwọn bàbá yẹn gan wọ́n fi pè ló sẹ́mi lásìkò pé wọ́n ti mọ̀ wípé àníṣe táyé bá sì ń jáyé iṣẹ́ yìí yóò sì mọ wúlò fún àwọn àrọ́mọdọ́mọ àwọn ẹ̀wà bí mi gbígbé láti gbé tà fáwọn òyìnbó tó mẹ́sìn yẹn wá fún wọn àwọn fún alákàrà àwọn gba dùndú lọ́wọ́ wa débi pé àwọn sẹ́mi ń bẹ sẹ́yìn tó jẹ pé àwọn bàbá tẹ̀ ń wò yẹn ara nǹkan tó jẹ́ nǹkan ara wọn wà lára tí wọ́n fi pè ló sẹ́mi táwọn nírètí pé táyé bá sì ń jáyé ẹ báwọn ọmọ àwọn náà ní ọmọ lò àwọn bàbá yẹn ṣiṣẹ́ mi tó yẹ pé wọ́n mọ̀ pé ìjọ báyìí ẹni nǹkan báyìí ló lè ṣẹlẹ̀ ìbàbá mi ṣiṣẹ́ mi tó yẹ pé ó ṣiṣẹ́ yẹn tán ojú ọ̀jẹ̀ tiẹ̀ mọ́ kò rí náà mọ́ òmí ìṣe tó yẹ pé wọ́n mọ̀ pé iṣẹ́ tó ń ṣe yìí o ẹ̀mí òun ò lè gùn mọ́ ó dẹ̀ mọ̀ọ́mọ̀ ṣe ní ṣe pé táyé bá sì ń jáyé iṣẹ́ tó ń ṣe lẹ̀ lóòótọ́ òun lè mọ̀ sí mọ̀ ṣùgbọ́n iṣẹ́ yìí ó sì mọ̀ wúlò fáwọn àrọ́mọdọ́mọ òun tí gbogbo ẹ̀ láti gbé tà fáwọn òyìnbó àwọn tá a wá gbé tà fún yẹn ẹ̀sọ́ mi ṣé wọ́n náà kó dànù ní ẹ̀jẹ̀ ayé tanra wa ìlódélẹ̀ yìí irú Ìgbòho sà kẹ́mi bàbá ogun o kẹ́ẹ̀pẹ́ o lógun ọ̀fẹ́ tí wọ́n dá ìrù ẹkùn lẹ̀ ẹ̀sọ́ fún mi tó bá yẹ pé gbogbo àwọn nǹkan tó jẹ́ pé àwọn jogún lọ́wọ́ àwọn baba ńlá wọn kán ti kó gbogbo ẹ̀ dànù ṣé yóò lè mọyán fọ́nrán àbẹ̀rù pé bẹ́ẹ̀ sọ̀rọ̀ yẹn wọn ò ti bá wò wọ́n ti gbé wò àbáwọn ará bí kọ́ wọ́n ti sẹ́kẹ̀ wọ́n ti flash ẹ̀ wọ́n rí pé ọmọkùnrin dúró tán ni ẹ wojọ́ àwọn àná táwọn bàtálíọ̀n lọ lé bàbá ní sókà ọkùnrin tọkùnrin tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ni ìfẹ́ àfiwé ìjẹ́ ń pè lọ́kùnrin nu ẹlòmíì mi tẹ́lòmíì bá ṣẹ́jú mọ́ ọlá lásán báyìí kọ́mọ̀dì ọ̀ṣojú kọ́mọ̀ bọ̀ fún àkàkọ́ ọ̀bọ̀jà kọ́kàn jẹ́ kọ́kàn ṣẹ́jú mọ́ ọlá lásán báyìí tiẹ̀ bọ̀ kí wá ló dé ẹ wá fi ẹ̀tẹ̀ sílẹ̀ à ń pa làpálàpá ọwọ́ àdìyí pé ọmọ ẹlẹ́ran wa àwọn àǹjẹ̀gun àwọn fúlàní lásán lásán ní wọn àdún mọ̀húrú wọn ń dun mara ilé wọn ń dun mara oko ẹ jẹ́ fún wa ní àkíyèsí kan èmi gẹ́gẹ́ bí ẹnìkan kí n fi ọ̀rọ̀ ara mi kí n fi ṣàkàwé àwọn tó bá mọ̀ mí dáadáa ọmọ ìlú Ògbómọ̀ṣọ́ ni mí ṣùgbọ́n Èkó ni mo gbé jù bàbá mi oníṣẹ̀ṣe ni mọ̀jà gbé òsì mẹ́ ọdẹ ń lọ sí chọ́ọ̀chì tẹ́ bá dẹ̀ pàdé rẹ̀ ń ta ẹ̀ lè mọ̀ ìyẹn tó ń kọ́ kódà ẹ̀ lè rí traces kankan bóyá aṣọlẹ̀kẹ̀ ni o àbí àfihàn kankan tẹ́sà fi rí pé ẹ̀ lè mọ̀ ṣùgbọ́n ìgbà yẹn ẹ̀sìn robo wá lójú kò jẹ́ ká gba tó yẹ ká gbà mo kàn rántí pé bàbá yẹn máa ń sọ Yorùbá kan pé èèyàn ọmọ yìí kí ni yóò tẹ̀ padà dùn yín o èyí tẹ́ kàkún ìyẹn padà nílò rẹ̀ ń gbọ̀ báyá o Adémọ́lá Àyánkọ̀sọ́ Moses tí gbogbo èèyàn mọ̀ sí abẹ̀rù àgbà bàbá oníṣẹ́mọ́ may he so rest in peace kò sí mọ́ ọ̀rọ̀ tó ń sọ ń gbà yẹn ọwọ́ ayẹsẹ̀ ń yé mi báyìí torí gbà yẹn ẹ̀sìn yẹn bọ̀ á lójú débi pé kódà nígbà kẹtẹ bá ní àlọ àgúnmọ lásán báyìí á ní ṣe àṣà ń tanra wa ni mo ń lo àsìkò yìí láti fi pàkíyèsí ẹ̀yin tẹ́ ẹ bá nírú opportunity bẹ́ẹ̀ kẹ́ ẹ tó mísì ẹ̀ àwa ti mísì tiwa because bàbá mi ò sí mọ́ gbogbo àwọn nǹkan yẹn kì í ṣe pé bóyá wọ́n ní ọ̀rọ̀ tí mò ń sọ ẹ ṣèwádìí ní ìlú Ògbómọ̀ṣọ́ bílé bá dákọ́ ọkùnrin làdá ẹni tó dẹ̀ mọ́ dání ọkùnrin náà ni kì í ṣe pé àmọ̀fin ẹja jíire tàbí mòfin pọ́n lé àwọn tó mọ̀ bàbá mi kú tán odidi aláàjì tó ní eyín mẹ́ka tí èsì àwọn aláàjì gbẹ́gbẹ́ wọ́n dẹ̀ wá látòrí didi Jos láti Bauchi
láti Plateau Jos, wọ́n dẹ̀ wá bàbá mi wá. Ìgbà tó dé tí ẹ sọ fún un pé bàbá ti kú, Alhaji sì bú sẹ́kún. Ẹ sọ fún mi, kí ló ń pa lẹ́kún? Torí ntọ́ wá kí ló wá ìṣẹ̀ṣe lọ́wọ́, ìṣẹ̀ṣe kan ò jù bá ń lọ. Ẹ má gbàgbé Alhaji mo pè ó, lálẹ́ tá à ń tanra wa, ni ntọ́ wá òun lọ́mọ́ o. Torí nígbà tá ní bàbá ti kú kò lè sọ tó bá wá mọ́. Ṣùgbọ́n la pé bàbá mi máa ń lọ sí gbogbo eré abẹ yẹn láti lọ ṣiṣẹ́, dágúnmu lọ gbé, so wọ́n ti mọ̀ ọ́. Ìgbà tó wá di pé kò àgbà ń dé tí ò lọ mọ́ àti òun yẹn ni ẹ ti wà wálé. Àsandora wa ní tó pọ̀ ni. Mo ń sọ eléyìí fún ẹ̀yin tẹ́ ẹ bá láwọn bàbá yẹn tó ní tó kọ̀ǹfàmù lọ́wọ́. Tèmi ni pé ẹ má ṣèkà, ẹ má bà tọmọnìkejì jẹ́. Tẹ́ ẹ bá lẹ́ni tó nílò ìrànlọ́wọ́, ẹni tó wà nínú ewu, ẹ fi ràn án lọ́wọ́. Torí àwọn bàbá yẹn àwọn wà lóyà débi pé iṣẹ́ mi bẹ̀kan tó lè gbé lé ọ lọ́wọ́. Ó dé di ogun báyìí tó búra pé ìjọ́kíjọ́ tó o bá fi iṣẹ́ tó bá fi ṣiṣẹ́ ẹbí àbọ̀ bá fi jalè báyìí ní kó rí. Bó dẹ̀ ṣe rí náà nìyẹn, à ń jatari òsì ń bẹ̀. Kí wá ni àwa ń bá ká tá a wá fi ẹ̀sìn tá a wá fi bora wa lójú débi pé ìyà tí ọ̀wá yẹ kó jẹ wá ó ń jẹ wá. Lákòótọ́ ọ̀rọ̀ mi, ẹ má jẹ́ ń parọ́ fún yín, kò tí ì débẹ̀ ń bẹ̀ ní ń bọ̀. Gbogbo àwọn nǹkan tẹ̀ ń wò yẹn á padà nílò rẹ̀. Ṣùgbọ́n àsìkò tí a nílò rẹ̀ ni mi ò tí ì lè sọ. Èmi ò ní ọ̀sẹ́ sí o, n ò dẹ̀ ní Jésù ò ní padà wá. Ẹ má sì mí gbọ́ o, Jesus is coming back, accepted. Ṣùgbọ́n ẹ jẹ́ àfọgbọ́n kún gbàgbọ́. Níbi ọ̀rọ̀ ń lọ ya tí ń bá mi ẹran di èèyàn, èèmọ̀ ń bọ̀. Bẹ́ẹ̀ ni àwọn bàbá yẹn kì í ṣe pé àwọn náà ṣẹ̀sìn, wọ́n ṣẹ̀sìn, wọ́n dẹ̀ fòótọ́ ọnú, wọ́n dẹ̀ fi ṣe. Ṣùgbọ́n àwa ti wa abẹ́sìn yẹn là ń go síṣẹ́ tá a fi ń ṣera wa ní sùtá tó pọ̀. Wọ́n ti ń ká pásítọ̀ gan mọ́dọ̀ babaláwo tí wàá là ń bá ká. Bẹ́ẹ̀ ni ókè àwọn tí wọ́n dẹ̀ ń sọ àwọn olórí ẹ̀sìn yìí náà, àwọn nǹkan àbáláyé náà ni wọ́n fi ń sọ wọn. Wọ́n kàn fi uniform, wọ́n kàn fi cover up ni. Ẹ lọ túdìí ẹ wò. OPC tẹ gbà kọ́ mọ́ bá yín sọ chọ́ọ̀chì, ṣé Psalm 23 rẹ̀ rò pé ń kà tí fi ń sọ. Mopo ti ń tẹ̀lé Daddy Jíò káàkiri, general overseer, ṣé ẹ̀rù pé ìbọn tó gbé dálé nìkan ló gbẹ́kẹ̀lé. Tó bá dàbí irú àwọn gbófinró yẹn kó wọn ta. Ìgbà tẹ́ bá tú méjì tẹ́ tú uniform lára wọn, àwọn kan ní mọ̀ sọ yẹn bá pàdé. Kí ni wọ́n fi ń ṣe? Wá lórí tà ń tanra wa, ẹ jẹ́ ayé tanra wa náà. Bákan náà, aláìsàn tá a gbé lọ sí ilé ìwòsàn tó ní ṣègùn òyìnbó tó dẹ̀ gbèrú gbogbo agbára rẹ̀ títí tágbára pin tó wá pè èyí tẹ́ gbé wá pé ẹ wá o, ó dà pé lọ́mọ fọwọ́ lé jẹ kìíní yìí. Lóòótọ́ pẹ̀lú iṣẹ́ táwọn gbé dání, ẹ̀tọ́ wọn sọ fún yín pé ẹ lọ máa lo nǹkan dúdú. Ṣùgbọ́n direct and indirect ní ti sọ fún yín nìyẹn pé ẹ lọ ti tìbílẹ̀ bọ̀. Tó bá ti di pé ẹ lọ fẹsẹ̀ lé jẹ, ẹ lọ fi tìbílẹ̀ bọ̀ ló ń sọ fún yín yẹn. Níbo ni wọ́n padà sí? Débi pé òmíì inú wọn gan tó bá jẹ́ ọmọ Yorùbá yóò sọ fún yín pé ẹ wá ṣe fẹ́ gbọ́ nǹkan báyìí. Àwọn ológun ìṣẹ̀ṣẹ̀ òyìnbó tẹ̀ ń wò yẹn náà, àwọn náà wọ́n lò ká ṣẹ̀ṣẹ̀ o. Kẹ́lòmíì tó ṣiṣẹ́ ẹja mọ̀ tanra wa. Kẹ́lòmíì tó ṣiṣẹ́ àti tí ó bá dójú ẹ̀tàn yìí pọ́nbélé, ó ní tẹ́lòmíì lọ́ ń wò, ó ní tí ó tẹ̀. Kí wá lórí tá à ń fi jújú bora wa lójú tá à lè sọ òtítọ́ ọ̀rọ̀. Kírísítẹ́nì ni mí, ṣùgbọ́n mi ò lòdì sẹ́sìn kankan. Àtẹlẹ́sìn Mùsùlùmí, àtẹlẹ́sìn ọmọlẹ́yìn Kristi, àtẹlẹ́sìn àbáláyé. Ṣùgbọ́n èyí tèmi sọ ìwò ń sọ èyí tó jẹ́ òtítọ́ ọ̀rọ̀ torí pé kí ni n tó nù mí kọ́ mọ́ bá nu ẹlòmíì, ó ń dùn èmi torí pé kí ni àsìkò tí kurukuru yẹn sí lójú mi, bàbá yìí ò sí mọ́. Tó ṣe confam kì í ṣe pé bóyá àwọn tí wọ́n mọ̀ wọ́n sì lè sọ nípa rẹ̀. Ṣùgbọ́n mo rántí ọ̀rọ̀ kan tó máa ń sọ pé ẹ̀yin ọmọ yóò dẹ̀ dùn yín o, ní tẹ́ ẹ̀ka pé yẹn padà nílò rẹ̀ ń gbọ́ báyà o. Bẹ́ẹ̀ dẹ̀ ni àwọn àbá yẹn bí ẹ ṣe máa ń kọ àwọn àkáǹtì wọn, àwọn nǹkan míì bẹ tí wọn ò ní kọ síbẹ̀ torí pé kí ni ẹlòmíì lè jí gbé, torí pé kí ni ọmọ míì lè jẹ́ ó lè ràn kan tí ó jẹ́ àkáǹtì yẹn gbé. Bẹ́ẹ̀ ni àwọn sẹ́ẹ̀mì bẹ tó jẹ́ pé tọ́ ọ̀ bá mọ̀ díẹ̀ tọ́ ọ lọ ṣe ọlọ́mọdé ayàwèrè. Àwọn tó bá súnmọ́ àwọn bàbá yẹn ní gbogbo àwọn kan tí mo sọ nìyí. Nígbà wàá rí bó ṣe rí yìí tí bàbá ò sí láyé mọ́, tí wọ́n bá lọ gbá àkáǹtì òun gan bóòlù ọmọ sọ ọmọ bò yóò pé àbí kò pé, bóyá sẹ́ni wà níbẹ̀ bó yóò pé àbí ò pé. Torí pé ibi tọ́rọ̀ àwọn ọmọ yẹn ká mi láadé ẹ̀gbẹ́ nìyẹn tí n bá ní dọ́kàn fáwọn pé yes
yìí lọ́ọ́ bí wọn ò sì ní rí mi bí méjì mo bá lè kó jáde nínú wọn òun kò nú ewu nu tí bá dẹ̀ ti ń kó délé yóò tó lọ kó mi tí wọn ò sì ní fi ojú rí mi báyìí àìsàn ẹ̀ wà lọ́wọ́ àwọn tó ní àtẹnijẹ́ bá tó sọ fún ṣùgbọ́n tó gbogbo ẹ̀kọ́ láti tà fáwọn òyìnbó yìí tán a ti tà á a ti gbé tà a ti gbowó a ti náwó tán àwọn tá a wá gbé tà fún sáwọn gbé sọnù àwọn ò gbé sọnù ó ní nǹkan táwọn fi ń ṣe so wọ́n fi àsìkò yìí mo fi ń ṣí àwa tí kò tí ì jù fún mo fi ń ṣí wa ní etí àìrẹ́fọ̀n ta lẹ́ẹ̀mejì o táwọn bàbá yẹn bá ti fi lè lọ nítorí yẹ kó gbà lọ́fẹ̀ẹ́ owó ribiribi lókò tó ọmọ fi gbà torí ibi tí ọ̀rọ̀ ètò ààbò Nàìjíríà dé báyìí protect yourself before you can protect your community protect yourself first before community kọ́kọ́ dáàbò bo ara rẹ kó tó dáàbò bo agbègbè bẹ́ẹ̀ ni ojúlọ́lá kan fi sọrí tọ́ mi ò rí jù báyìí lọ lórí ètò fún tèmi Ṣèyí Peter Onísẹ̀mí lórúkọ tèmi ń jẹ́ ó dìgbà kan náà ire o. mo wí tèmi ò ọmọ ajílẹ̀ tọ́gbọ́n ni mi ò gbọ́ ni mi ò máa fògbó jà epo kí n kí bójú omi jẹ́ Àdìsá bàbá ìbejì àgbà